أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم akíra ní kíkí eléyìí tó rẹwà jùlọ pẹ̀lú gbogbo kíkí tó ń bẹ láyé pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. À ń fi àsìkò ìkíra káàbọ̀ sórí ètò wa Al-Basira èyí tí a máa ń tẹ́tí gbọ́ láti iléeṣẹ́ rédíò Solutions FM 93.9 ní Àwẹ̀ní house ní Òkè Àdúmbí. Ètò náà ti dé sí orí atẹ́gùn pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run. Àwọn òṣàṣùwà tí wọ́n mú bá sọ̀rọ̀ Ọlọ́run wọn ti wà ní ìkàlẹ̀. Bó ti já sí pé ètò ní pẹ̀lú àṣẹ Ọlọ́run ọ̀nà àrà náà ló tún máa gbà yọ. A rọ àwọn olólùfẹ́ òdodo yìí pé kí á gbìyànjú kí á súnmọ́ tòsí kí á dẹ̀ farabalẹ̀ ká máa fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà lọ. Ọlọ́run kó san gbogbo wa ní ẹ̀san olóore Allahumma amin. Àwọn òṣàṣùwà tí a mọ̀ gbádùn wọn àwọn náà ní ọ̀sọ̀ Suleiman Boni Ibrahim Abu Ibrahim Ẹ̀sàòkè kọ́lọ̀ ń jẹ́ kí a rí wọn pẹ́ bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم الدين وبعد. Adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí a dúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣáájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwa mùsùlùmí èyí tí à ń tẹ̀lé jùpọ̀nà tí Ànábì wa sallallahu alayhi wa sallam tó fi ilẹ̀ tí ó fi di ọjọ́ ìgbédàlì kìyàmà. A kí gbogbo ẹ̀yin olólùgbọ́ wa tí ẹ̀ ń gbọ́ wa nílé káàkiri ibi tí ẹ ti ń gbọ́ wa àti àwọn tí a ń wò wá lórí ẹ̀rọ ayélujára ti Facebook káàkiri gbogbo ibi tí ẹ ti ń wà yí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. So bákan náà gẹ́gẹ́ bí ìṣesí wa à ń fi àsìkò ya fi ń bẹ lọ́run fún gbogbo àwọn tí Ọlọ́run lò ń sábàbí bí a ṣe ń rí àwọn ètò yìí gbọ́ tí wọ́n ń ṣèkún lọ́wọ́ lọ́tùn lósì tí ọ̀rọ̀ Ọlọ́run fi di nǹkan tí ń fọ́ká báyìí Ọlọ́run jẹ́ kọ́rọ̀ wọn dàrú. Wọ́n bá Ọlọ́run ṣòwò ni Ọlọ́run jẹ́ kó wọ́n bá níbi tó gbé lérè. Àwa ń fi àánú Ọlọ́run fi ń bẹ lọ́run gbogbo àwa tá a jẹ́ olólùfẹ́ òdodo tí à ń fọkàn bá wa lọ Ọlọ́run kó ṣàlékún dáadáa ẹnì kọ̀ọ̀kan wa wọlé àjọkọ̀ sọ́lọ́run. Iléeṣẹ́ Solution FM má jẹ́ kó jóná má jẹ́ kó bàjẹ́ wọlé àjọkọ̀ sọ́lọ́run wọlé agbóhùn la ilaha illallah. Ní alẹ́ tòní ọ̀nà àrà gẹ́gẹ́ bí moderator bí wọ́n ti sọ ọ̀nà àrà ní prógámù yìí kì í ṣe ọ̀nà àrà local government o ọ̀nà àrà ni yóò bá wa oníke a ní àlejò ní alẹ́ yìí lórí ọ̀rọ̀
n tí ń lọ káàkiri lórí ọ̀rọ̀ ṣẹ̀ríà tó jẹ́ wípé àwọn tí wọ́n ṣe mùsùlùmí àtàwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n ò gbọ́ nǹkan tí wọ́n ń pè ní ṣẹ̀ríà tí wọ́n ò gbọ́ yé ẹ rí i pé láti bí ijọ́ mélòó kan àbí láti bí ọ̀sẹ̀ mélòó kan ọ̀rọ̀ pàtàkì ṣẹ̀ríà yẹn là ń sọ so a need to create awareness so ṣèjọba gan tiẹ̀ lè dá a lọ́wọ́ kọ́ pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o wọn ò lè lo irú ṣẹ̀ríà wo so ìlà fẹ́ lò kí lòfin Nàìjíríà tó sọ lé lórí torí ẹ̀ la fi gbé ẹnì tó jẹ́ amòfin wá láti wá sẹ́rí nínú ìṣesí mo lè sọ pé láti 2000 àbí 2017 sí 16 so tí a ti ń lo Facebook bọ̀ lórí àti máa fi ṣe wáàsí ni o láti gba Facebook ti jáde òun láti máa ń lò so mi èyí sọ fún yàn pé ẹ dákun ẹ bá ní share program yìí o èmi sọ torí ìmọ̀ tí share rẹ fẹ́ fi jẹ fún mi so táfi wá sọ yìí pé ẹ bá wa share program náà o ẹjọ́ ó dé tí ẹ máa share rẹ ẹ bá share ara o èmi ìbáyàn sọ bá so ọba wọn share rẹ ṣùgbọ́n ta lẹ́yìn màá fi gbogbo ẹnu sọ pé jọ̀ọ́ torí pé kì í ṣe pé à ń gbowó lórí rẹ̀ lórí ká máa sọ pé ọya share rẹ ìyìn sọ́rí so gbogbo àwọn táwọn ń wò lórí Facebook so inú ìdásítọ́ lọ́n tí mo rí pé a tó lè ṣe ni pé ká bá ní share prógámù yìí dáadáa so láníyàn pé gbogbo ẹni ọba gbọ́yé so àwa náà tó ní ládàá lórí wọn so a gbé ìkànnì àwọn lọ́ọ̀yà wa tí orúkọ wọn ń jẹ́ lọ́ọ̀yà Lásìsì bá ṣe máa ń pè wọ́n nù bí ẹ ṣe ń jẹ́ orúkọ tí wọ́n nù o so official name wọn nù o so Abdulaziz náà là ń pè ní Lásìsì ṣùgbọ́n bí ẹ ṣe ń jẹ́ so torí kí àwọn ọmọòfin kọ́ má fi òfin gbé wa ké ẹ̀sẹ̀ á bá ń fi sí báyẹn so wọ́n bá ní sọ̀rọ̀ a máa gbé wá bí ìbéèrè lọ fún wọn so àwọn náà ti wà níkàlẹ̀ àwọn afẹ́ kí wọ́n sálámà sí gbogbo ara lé kí gbogbo ọlẹ́nu mọ̀ pé a ti ní amòfin nínú ilé agodo ní alẹ́ pẹ̀lú yọ̀ǹda àtọ́lọ́n náà. gbogbo àwa tí a wà ní ilé tàǹtẹ́ ti gbọ́ ètò wa yìí sorúkọ mi ni Lásìsì Táíwò bí wọ́n ṣe sọ so Lásìsì Abdulaziz ni so but official name ni Lásìsì Táíwò so mo kí wa pé salamu alaikum wa rahmatulahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. So lọ́yà kí n tó máa béèrè àwọn béèrè tí máa béèrè máa fẹ́ kí ẹ bá ní sọ Yorùbá pọ́nbélé dáadáa ṣe àgbẹ̀yìn lọ́yà so àwọn táàmùsì tí ẹ bá fẹ́ lò kó clear kára lé ọgbọ́ gbogbo àwọn ọmọ wa tí ń gbọ́ tí wọ́n wà gbági tí wọ́n wà lógún pa káàkiri gbogbo ààyè so ká má lo àwọn òyìnbó ńláńlá kan pé kìnnì kan so ní tẹ́ bá sọ ká gbọ́ yé ní Yorùbá tí a torí pé ọmọ Yorùbá lèmi náà so táwọn èèyàn ò lè gbọ́ yé dáadáa ní Yorùbá so àwọn lọ́yà wa ti wà ń bì so ṣé ká bẹ lọ́run pé kọ́lọ́ mọ́jà rẹjọ́ lọ́yà. Ọlọ́run jẹ́ a máa rí ká sì máa jàre yẹn tábà tí wọ́n rẹjọ́ ká máa jàre. wọ́n ní ká rẹjọ́ o so a gbé wá báyìí pé gẹ́gẹ́ bí amòfin tó jẹ́ yí pé qualified lawyer nìyí alhamdulillah nínú tá a fi ń ṣèyànnà ní Islam ó lẹ́wà kí ni òfin Nàìjíríà ìjó tiẹ̀ fààyè gba ṣẹ̀ríà ṣé ìdálẹ̀rú ni ṣẹ̀ríà tá a fẹ́ lò yẹn kí lòfin Nàìjíríà sọ lé lórí. salamu alaykum tula. wa alaikum salam wa rahmatullahi wa bá ń barakatuh. sọ̀rọ̀ nípa òfin ṣẹ̀ríà so òfin Nàìjíríà ó fi ara mọ́ bákan náà ó sì yọ̀ǹda fún àwa tí a jẹ́ mùsùlùmí tó wù wá láti lòfin láti lò kódà kìí ṣe pé ṣẹ̀ríà lọ lásán tá a bá tún sọ̀rọ̀ nípa ṣẹ̀ríà court ká tún ní ilé ẹjọ́ yàtọ̀ sí pé òfin tó jófin ṣẹ̀ríà so òfin Nàìjíríà tún fi ààyè kalẹ̀ wípé kí ṣẹ̀ríà court tún wà so tá a bá lọ wo. ẹ má bínú ṣẹ̀ríà court àti ṣẹ̀ríà panel so ẹ bá ní ìyàtọ̀ láàrin méjèèjì. ṣẹ̀ríà panel bí arbitration centers ní mediation centers tí wọ́n gbé kalẹ̀ fún panel láti mójútó ọ̀rọ̀ so àwọn eléyìí ti wà káàkiri àwọn ìlú kọ̀ọ̀kan tẹ́lẹ̀ so mo rò pé àwọn bàbá wa kan wà ní ọjà Aba tí ó jẹ́ pé ṣẹ̀ríà panel ni ṣùgbọ́n ìta ń sọ kì í ṣe pé ṣẹ̀ríà panel gẹ́gẹ́ là ń sọ báyìí ìta ń sọ ní ṣẹ̀ríà court ilé ẹjọ́ tó jẹ́ pé ṣẹ̀ríà òfin ẹ̀sìn ni wọ́n fi máa tukọ̀ mbẹ́
so kí wàá lòfin wa sọ pé ká fi ní tá a ní ìdájọ́ pé ilé ẹjọ́ yìí tó ti jẹ́ pé enforcement ọwọ́ ìtumọ̀ enforcement ni pé tí wọ́n bá dájọ́ ṣe pé sharia panel tí à ń ṣe lọ́jà bá táwọn bàbá wa bá dájọ́ yìí pé lágbájá àti lágbájá ẹjọ́ fẹ́ra yín sílẹ̀ wọ́n tú yìgì ẹ̀ka pé ẹ má fẹ́ra yín mọ́ tíyàwó bá sọ wípé òun ò jáde nínú ilé àwọn bàbá ẹ̀ ò lágbára láti lọ bá àwọn ọlọ́pàá pé ẹ kẹ́rù ẹ̀ jáde. Ìyàtọ̀ láàrin méjèèjì ní sọpọ́tà wípé kóòtù ni agbára wà wípé enforcement ìmú ìdájọ́ tí adájọ́ tí wọ́n ṣe ìdájọ́ adájọ́ yẹn ìmúrinlẹ̀ so ìtààmú tó yàtọ̀ láàrin méjèèjì nìyẹn ṣùgbọ́n panel arbitrations ni ọkàn sọ ẹ̀sìn báyìí tó bá wẹ́ni ẹ̀ tó bá lóun ò ṣe bẹ́ẹ̀ òun ò ṣe bẹ́ẹ̀ ni. So ìtàwọn sọ gẹ́gẹ́ ni wípé sharia court yìí tó jẹ́ pé òfin yẹ á fi wá máa ṣètò ìgbésí ayé wa so òfin Nàìjíríà faramọ́ so alákọ̀ọ́kọ́ tá a bá wo section 38 méjìdínlógún nínú section 38 1999 constitutions tá a bá sọ̀rọ̀ nípa 1999 constitutions à ń sọ̀rọ̀ nípa òfin tó jẹ́ pé ó de gbogbo àwọn ọmọ tá a wà lórílẹ̀‐èdè Nàìjíríà so kódà wọ́n máa ń pè ní ground norm ìtumọ̀ ẹ̀ ni wípé òfin tó jẹ́ pé gbogbo òfin pátá ọ̀lọ́ ọba wọ́n fi sọ wípé tí òfin Nàìjíríà bá wà constitutions yẹn náà ni mo mú lọ́wọ́ yìí 1999 constitution wọ́n kàn amend ẹ̀ ni tí òfin kan bá wà tó bá forí gbá òfin 1999 constitution yìí wọ́n sọ wípé the Nigeria constitution shall prevail ìtumọ̀ ni pé Nigeria constitutions yóò borí àwọn nǹkan yòókù so ó mi pé àwọn ọ̀dọ̀ wo kí ni òfin tí ń darí gbogbo wa kí ló sọ nípa ọ̀rọ̀ sharia law àbí ọ̀rọ̀ sharia court. Now, section 38, subsections 1, ìyẹn 1999 constitutions, ìyẹn fún wa ní hùríyà, òtúmọ̀ hùríyà ni pé ìlànfààní, freedom, àǹfààní pé gbogbo ẹni tó bá jọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ó lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti ronú bó ṣe wù, ẹni kò lè disturb ronú ẹ̀. Bákan náà, kó tún sí ẹ̀sìn rẹ̀ àti ntọ́kàn rẹ̀ sọ kó ṣe. Òfin Nàìjíríà sọ bẹ́ẹ̀ pé ẹ̀sìn rẹ o religion tó ń ṣe conscience ẹni thought ẹni including freedom to change the religious ó tún mú pé ìwọ tó jẹ́ mùsùlùmí ó sọ pé ó ṣe mùsùlùmí ó fẹ́ ṣe nǹkan míì ìwọ tó jẹ́ ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ó sọ pé ó ṣe ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ó fẹ́ wọnú Islam òfin ìtún fààyè gbà òfin tó wá gbà ààyè gbà nǹkan yìí akákọ́ mọ̀ yẹ pé òfin Nàìjíríà kò tako ẹ̀sìn kankan bó ṣe wulẹ̀ kọ́ mọ́ ẹ̀sìn Islam ni o ẹ̀sìn Christianity ni o àtàwọn ẹ̀sìn míì náà òfin Nàìjíríà so ká ọkọ̀ di ẹ̀mú òfin Nàìjíríà ó tún wá lọ síwájú láti section 275 dé 277 ó tún ṣàlàyé nípa wípé fún àwọn tí wọ́n bá ní bùkátà sí láti lo ilé ẹjọ́ tí wọ́n jẹ́ mùsùlùmí ìjọba lè yọ̀ǹda fún wọn pé kí wọ́n dá sharia court sílẹ̀ section 275 section 276 section 277 ọ̀dà kọ sharia bẹ́ẹ̀ ọ̀dà kọ sharia court kò sí ẹ̀bùlá tẹ́lẹ̀ bá àkàjáde léèbò tábàwò section 275 kálómi ọmọrò kò báyà kàn án torí kálómi ọmọrò pé máa ṣàlàyé ẹ̀ fún wa sókè rẹ̀ tó wá sọ tó fi jí ọ̀ranyàn pé lásìkò tá a wà yìí mùsùlùmí gbọ́dọ̀ ní sharia court tó dáa ká ní sharia court tá bá fẹ́ mú ẹ̀tọ́ mùsùlùmí àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n fi ara wọn ti sínú Islam tá bá fẹ́ fi ẹ̀tọ́ wọn dùn wọ́n lórílẹ̀‐èdè Nàìjíríà pàtàkì jùlọ ìsàlẹ̀ táwa wáyé má padà ṣàlàyé ẹ̀ pẹ̀lú àwọn ìdájọ́ ilé ẹjọ́ kí ni ilé ẹjọ́ sọ lórí ọ̀rọ̀ àwọn ẹjọ́ tá à ń gbé lọ sí ilé ẹjọ́. ṣé ká tún lè sọ pé ọ̀ràn yẹn ni ká tún lò báyìí. bẹ́ẹ̀ ni tí a gbọ́dọ̀ fúnra wa ọ̀dà kíjọba ọ̀yẹ̀wò máa ń ṣàlàyé ọ̀rọ̀ yìí àwa náà padà gbọ́ àwọn nǹkan tí mò ń sọ yìí. section 275 òun sọ̀rọ̀ nípa establishment of sharia court of a state ó ní there shall be for any state that requires it a sharia court of appeal for that state. ó ní ó gbọ́dọ̀ wà fún state tó bá ní bùkátà sí ẹgẹ́tẹ̀ any state that requires it state tó bá fẹ́ a sharia court of appeal sharia court ilé ẹjọ́ tí ó máa fi òfin Islam tí ó máa fi dájọ́ ṣe àwọn pé mo fẹ́ ká nóòtì ẹ o pé state yẹ
ìlú tó bá béèrè fún tó bá ní bùkátà sí náà kí n tó parí ọ̀rọ̀ mi máa wá sọ ìdí tá a fi ní bùkátà sí. ṣe ti gẹ́tì kan tó ń sọ pé tó ń lómi ọ̀sọ̀ yìí pé kí n tó fi sọ ni pé ìlú tó bá béèrè fún máa wá sọ ìdí táwa fi ní ọ sọ̀rọ̀ nípa Sharia court section 276 yẹ ọ wá sọ̀rọ̀ nípa appointment of grand cadi yẹ constitutions of the Sharia court àwọn wo ni wọ́n máa mójútó Sharia court yẹ kì í ṣe pé kàn lọ mú bàbá agboolé kan wá ọ sọ àwọn ìròyìn wo ni ó wà fẹ́ntì ọ̀jẹ̀ kọ́dí náà ni George adájọ́ ọ sọ̀rọ̀ ń pẹ́. òfin Nàìjíríà náà lẹ́ ń ká yóò kì í ṣe ti Britain lélẹ́yìí o. kì í ṣe ti Britain. tábà wá lọ 277 bá wá fẹ́ ka 277 jáde. ó ní the Sharia court of appeal of a state shall, in addition to such other jurisdictions as may be conferred upon it by the law of the state, exercise such appellate question of Islamic personal law. Islamic personal law. In terms of Islamic personal law, ni pé àwọn òfin tó jẹ mọ́ personal law, òfin pé àwa la fẹ́ lò, àpèjúwe, a fẹ́ sọ̀rọ̀ nípa a fẹ́ fẹ́yàwó, bó la ṣe fẹ́yàwó. Tá bá fẹ́ra wa papọ̀, tá bá fẹ́ kọra wa, bó la ṣe kọra wa. Tá bá kọra wa tán, ibo lọmọ wà. Custody ọmọ ṣe pé ọkọ àti ìyàwó lè kọra wọn. Sí ọmọ sọ́dọ̀ ìyàwó ni ó wà, sọ́dọ̀ ọkọ ni ó wà. Ó tún fẹ́ ṣàlàyé fún wa pé téèyàn bá kú bó la ṣe fẹ́ pín ogún rẹ̀, ogún tó fi sílẹ̀ bó la ṣe fẹ́ pín. Tá a bá pín ogún ìtàn tí ìkọ̀kan ò fara mọ́ pé òun ọ̀gbà bí wọ́n ṣe pín ogún ibo ni wọ́n lọ tí wọ́n ti lọ yanjú ọ̀rọ̀ yẹn. Tí ọkọ àtìyàwó tí wọ́n so papọ̀ nínú Islamic law, bóyá mọ́sálásí ọjà bá wọ́n ti so wá papọ̀ ni o, bóyá nu mọ́sálásí kan ni o, bóyá àwọn ìjọ kan wọ́n so wá papọ̀, tá a sá ti lè sọ pé Islamic law ni. Tá a bá fẹ́ túká ọ̀nà wo wọ́n fi túká. Tẹ́ bá túká tán tọmọ wà ńbẹ̀ tíyàwó sọ pé òun ló fẹ́ mọ́mọ́, tọkọ sọ pé òun ló fẹ́ mọ́mọ́, ibo la fẹ́ gbé lọ tí ó sọ pé ìdájọ́ ni o, ibi ni kí ọmọ wà. Bóyá àjọ ṣòwò papọ̀, Abdullahi àti Abdulrahman wọ́n jọ ṣòwò papọ̀, wọ́n aláwọn fẹ́ ṣe mọ̀dọ́rọ́bà, àwọn fẹ́ ṣe mọ̀ṣáraka, afẹ́jọ ṣòwò papọ̀ láàrin ara wa tá a kọ́lẹ̀ lọ́nà ìsìlámù. Tíjà bá ṣẹlẹ̀ láàrin wa, ilé ẹjọ́ wo la fẹ́ gbé lọ? Islamic personal law nìyẹn. So ó sọ pé judicials yẹ yóò máa mójútó. So àwọn òfin tó sọ ni bó ṣe sọ pa ti tó sọ pa ọ̀rọ̀ Sharia court, bẹ́ẹ̀ náà ló ṣe sọ nípa customary court of appeal, customary court. Ìyẹn bẹ̀rẹ̀ láti 280 lọ sókè. Islam gan lọ kọ́kọ́ sọ ṣáájú. Ọsọ ti Islam ṣáájú, ó tún wá sọ ti customary. Adẹ̀ lo customary. Àti lo customary. So ní Ọ̀yọ́ state a ní customary court grade C, a ní customary court grade A, a ní customary court of appeal. A ní l'Ogun state, a ní Lagos state. So n tá ń gbìyànjú àti sọnù fún àwọn tó jẹ́ pé ẹ̀sìn custom wọn lò ọ̀rọ̀ custom wọn ọ̀rọ̀ àṣà wọn àṣà àti ṣe wọn ó ní. So wọ́n ti dá kóòtù lẹ̀ fún wa tí wọ́n sì ń lò. Gómìnà tàná ó gbé kalẹ̀ l'Ọ̀yọ́ state, gómìnà tòní náà àwọn náà tó ń bomi rìn kọ́lọ̀ bọ́ba nìkẹ́lá kọ́ bá tún ìlú ìṣe dáadáa. 270 something ní títí Sharia 275 àbọ̀ sí 280 something à ń lò yẹn àfo 270 àti ìlò ní kí sípa àfo àti ìlò. So bí ó ṣe rí nìyẹn. So òfin tẹ́ ní kí n sọ pé kí ni òfin sọ lórí ọ̀rọ̀ Sharia. So tá bá wá fẹ́ sọ̀rọ̀ nípa òfin, mo ti sọ kí ni òfin sọ, kí ni constitutions Nigeria sọ náà, mo wá fẹ́ tún mú àwọn nǹkan mi wà. Ẹ rí pé mo sọ pé pàtàkì jùlọ àwọn tá a ṣe ẹ̀jẹ̀ lọ́ọ̀yà, àwọn nǹkan mi wà tó jẹ́ pé a wò pé ọ̀nà wo la fẹ́ gbé bàbá yìí. Màá kọ́kọ́ mú kéèsì alákọ̀ọ́kọ́ wa. Àwọn kéèsì tí a gbé kéèsì tó ilé ẹjọ́ tó ga jùlọ. Ẹ má bínú, wọ́n sọ̀rọ̀ nípa Sharia law. Bẹ́ẹ̀ni. Sharia court, customary law àbí customary court. But say Christian law wà ńbẹ̀, so wà nínú constitution wa. Constitution gangan odidi Christian law ni kí ìdájọ́ tá fi ń ṣe high court tá fi ń ṣe gbogbo ẹ̀. So common law ni, common law àti British àwọn Greek wọ́n sì mú wá, so foreign law ni, so a sì ń lò yẹ báyìí. Okay, à ń lò yẹn. Tá bá ti accept so à ń lò. Ilé fi rí pé tá bá tí ọ̀rọ̀ tí ọkọ àtìyàwó tá bá fẹ́ jọ fẹ́ra wọn, tó yẹ pé church wọn bá lọ tàbí tó bá jẹ́ pé registry wọn bá lọ, so tí wọ́n bá fẹ́ túká, so ilé ẹjọ́ pilẹ̀ ti wà fáwọn tí wọ́n fi túká, ìyẹn ní high court, a tún ní family court, so a lọ file petitions ni, so àwọn òfin yẹn pilẹ̀ ti wà, so a sì máa ń lọ bẹ̀ dáadáa. Okay, mo fẹ́ káwọn ará ilé ọmọ dé tí mo béèrè lò. À ń lò yẹn dáadáa, à ń lò. Ọ̀yà ẹ máa sọ so ìdí tó fi jọ́ràn yẹn bá gbọ́dọ̀ lè. ìdí tó fi wá jẹ́ ọ̀ràn yẹn òun lélẹ́yìí. Alákọ̀ọ́kọ́
òfin tó ga jùlọ ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí Supreme Court la mọ̀ sí Supreme Court ẹjọ́ tó bá ti mú wá ó ti dọ̀ranyàn tí Supreme Court bá mú wá ó ti dọ̀ranyàn kí gbogbo ilé ẹjọ́ pátápátá kí wọ́n tẹ̀lé. Nínú ìgbẹ́jọ́ Alekamawa versus Alhaji Bello so ilé ẹjọ́ sọ ńbẹ̀ ọ̀rọ̀ tí a ń fà ńbẹ̀ ó náà ní ọ̀rọ̀ Islamic law àti ọ̀rọ̀ customary law so àwọn méjèèjì tí a fi ṣètò gbèsè ayé wọn ó lọ̀rọ̀ Islamic law wọ́n wá gbé ẹjọ́ yẹn lọ sí ilé ẹjọ́ so ilé ẹjọ́ wá jí ó yé wọn wípé o ilé ẹjọ́ tí wọ́n wà yìí láti high court ni o láti court of appeal ni o tó fi dé Supreme Court ní tó bá ti jẹ mọ́rọ̀ Islam customary court ò lágbára láti gbọ́. Allahu Akbar. Customary court ò lágbára láti gbọ́. Mo fẹ́ ká di ẹ̀mú. Supreme Court ló sọ yẹn. Supreme Court ló sọ yẹn pé customary court ó yàtọ̀ sí Islamic law. Customary law ó yàtọ̀ sí Islamic law. Kódà ní kí tóbi nígbà tó fẹ́ ṣàlàyé òpinya láàrin customary law àti Islamic law ó fa àwọn nǹkan kan ṣàlàyé ẹ̀. Ó ní alákọ̀ọ́kọ́ ní tá a mọ̀ sí customary law kò lákọọ́lẹ̀. Customary law kò lákọọ́lẹ̀. I get it right. Ṣùgbọ́n Islamic law ó lákọọ́lẹ̀ nínú tírà Ọlọ́run àti sunnah Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ẹ kọ́kọ́ di pé kọ̀kọ́kọ́ jọra wọn. Ó wá ní ẹlẹ́ẹ̀kejì ni pé customary law kì í ṣe universal law. Kọ́sítọ́ọ̀mù ìlú yìí kọ́sítọ́ọ̀mù àṣà àti ṣe àwa tá a jẹ́ Yorùbá ó yàtọ̀ sí àṣà àti ṣe àwọn tí wọ́n jẹ́ Haúsá ó yàtọ̀ sí àṣà àti ṣe àwọn tí wọ́n jẹ́ Ìgbò. Nílẹ̀ Yorùbá gangan àṣà àti ṣe wọ́n jọ papọ̀ mọ́ra wa Ọ̀yọ́ ó yàtọ̀ sí Ìjẹ̀bú. So custom kálukú yàtọ̀ ṣùgbọ́n tìjẹ̀ṣà yàtọ̀ ṣùgbọ́n Islamic law wà universal bí wọ́n ṣe ṣe Islamu ní Nàìjíríà bẹ́ẹ̀ wọ́n ṣe ṣe l'Amẹ́ríkà bẹ́ẹ̀ wọ́n ṣe ṣe ní kítóbi ní sọ̀yẹ́ o ní kítóbi ìkan nínú àwọn adájọ́ àgbà nígbà náà lọ́hùn fún Supreme Court ni ó tún ní yàtọ̀ sẹ́yìn ó ní customary court wà flexible kí wọ́n sọ pé nǹkan wà flexible ni pé nǹkan tó yẹ pé ẹ lè yá at any time ó lè jẹ́ báyìí bí kó tún jẹ́ báyìí bò mí kẹtún ṣe léyìí ṣùgbọ́n Islamic law ń tiẹ̀ ó wà rigid ó sọ oríṣiríṣi àwọn nǹkan pé Islamic law bó ṣe rí báyìí náà ni ó ṣe rí ẹ̀gẹ́tẹ̀ bó ṣe rí bẹ́ẹ̀ náà ni ó ṣe rí. So àwọn nǹkan táwa wá ń fèsì ní South West ní ìsìn tó fi di ọ̀ranyàn ó ní pé màá mú àwọn cases kan wá fún yín wọ́n ṣe ẹjọ́ kan lẹ́kọ̀ọ́ láàrin Ayisa Afeni versus President and members of Grade B Customary Court. Ọ̀yọ́ Lagos State High Court ọ̀sọ̀ ń bẹ̀ wọ́n fẹ́ tú ìgbéyàwó ká ni wọ́n fẹ́ tú ìgbéyàwó ká wọ́n ń gbé ìgbéyàwó yẹn káàkiri wọ́n kọ́ gbé lọ sí Customary Court pé Customary Court wọ́n ti túká ẹ rí i pé nígbà kan mọ̀pólẹ́ ti bá àwọn ẹlẹ́hà àtàfà lọ́dọ̀ ní Customary Court Grade B Grade A ńgbà yẹn Grade A Customary Court Grade A ni àwọn lọ́ọ̀yà ni wọ́n jẹ́ adájọ́ bẹ́ẹ̀ tó bá mọ òfin yọ̀jà adájọ́ ìgbà yẹn Grade C ni àwọn bàbá wọn wà ń bẹ̀. So irú ìyẹn náà ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ Customary Court Grade B ilé ẹjọ́ àgbà High Court ní Lagos State ó wá ṣàlàyé wípé Customary Court Grade B àbáwọn kóòtù míì yàtọ̀ sí kóòtù tó bá jẹ́ kóòtù Islam wọn ò lágbára láti tú yìgì tó bá jẹ́ pé Islam la fi túká. Ibo láti àtúká. Ẹ dákun ibo láti àtúká ìbéèrè nù. Ó ní wọn ò lágbára láti túká nígbà tí ilé ẹjọ́ wá sọ pé wọn ò lágbára láti túká ibo láti fẹ́ túká. Ṣé á gbé ẹjọ́ ẹ̀ lọ sí High Court ní alẹ́ gbé lọ sí High Court gbogbo lọ́ọ̀yà náà lọ́mọ àti gbogbo àwa tá à ń gbọ́ wa tájọ́ ọmọ Nàìjíríà a mọ̀ pé ẹjọ́ tá a mọ̀ túká High Court through petitions ni registry marriage ni ìtọ́jẹ́ wípé ọkọ kan ìyàwó kan ni ọkọ kan àti ìyàwó kan ni ìlànà file petition sí a máa ń pè ní registry ẹ̀gẹ́tẹ̀ ẹ̀yin kan máa ń pè ní court marriage registry marriage wọ́n lè ṣe ní registry tó wà láwọn local government tàbí kí wọ́n ṣe ní church ìkànnì méjèèjì tí wọ́n bá ti ṣe tí wọ́n bá ti lè fẹ́ra wọn tẹ́ bá fẹ́ dissolve wọn ẹ̀gẹ́tẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ file petition sí High Court ni onìkan ló lágbára ńbẹ̀ ẹ lè sọ pé oníyàwó méjì oníyàwó mẹ́ta tó jẹ́ pé ilé ẹjọ́ àwọn mọ́sálásí wọn ti tú wọn ká Quran àti Sunnah wọn fi tú wọn ká certificate tí wọ́n fún wọn certificate Islam ní ẹ wá gbé lọ síbẹ̀ wọ́n sọ pé ẹ lẹ́tọ̀ọ́ àti gbọ́n bẹ̀. So
ilé ìgbéyàwó tá a wá so papọ̀ lọ́nà ìsìláàmù báyẹn tí wọ́n bá sọ pé àwọn ò fẹ́ fẹ́ra wọn mọ́ wọn ò lẹ́tọ̀ọ́ àti gbé lọ sí customary court tó fi sọ báyìí grade A ní àbí grade C wọn ò lẹ́tọ̀ọ́ àti gbé tẹ́ bá ti gbé lọ síbẹ̀ tí lọ́ọ̀yà kejì bá ti gbọ́ ní tí ó ṣe ni pé yóò gbé preliminary objections ẹ̀gẹ́tẹ̀ yóò gbé applications wá yóò gbé ìwé kan lọ sí ilé ẹjọ́ láti sọ pé ilé ẹjọ́ yìí ò lẹ́tọ̀ọ́ àti gbọ́ now high court ò lẹ́tọ̀ọ́ àti gbọ́ magistrate court ò lẹ́tọ̀ọ́ àti gbọ́ customary court grade A àwọn náà tó lẹ́tọ̀ọ́ àti gbọ́ ẹ dákun ibo wọn ti wá fẹ́ gbọ́. bóyá káfẹ́ kan náà wulẹ̀ sí marriage islam mọ́. tá a bá ti wá sí marriage islam olóòtú tá a bá ti ṣe marriage islam ó mì pé constitution tí mò ń sọ yìí àti lù báyẹn fáwọn mùsùlùmí ní right wọn to access of justice ẹ̀tọ́ láti jẹ́ pé káwọn náà ní ìdájọ́ òdodo àánú wọn nù. kí láwàá ṣe. n tá wá sí lọ́wọ́ kú báyìí béèrè dáadáa lè béèrè òfin ti wá fìlànà kalẹ̀ níbi ọ̀sẹ̀ kan sísìn tàbí tí ò ti pẹ́ sísìn so gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé kọ́lọ́run ọba àlekíọ́lá kí ó tún bá wa kún wọn lọ nígbà tí wọ́n ń fọ̀rọ̀ ṣẹ̀ríà kọ̀ tí wọ́n sọ gbólóhùn yẹn dáa pọ̀ wọ́n ní àwọn ní táwọn fẹ́ dáàbò bò ó ní Nigeria constitutions àti law. Alhamdulillah gómìnà sọ bẹ́ẹ̀ ni pé gómìnà wọ́n máa lọ tààrà ni so bí ẹ ṣe sọ lọ́hún ó dùn máa wá nú pọ̀ so ìtí ọkàn ṣẹlẹ̀ ni pé gómìnà ó tẹ̀lé kí lòfin sọ so mo sì mọ̀ pé ìjọba tí ń pàwọn èèyàn láyà àwọn èèyàn ọgbọ́yé ni wọ́n ọgbọ́yé ni kò sí ẹnìkan tí ó dìnnà ẹnìkan ní pé ìwọ náà má gbẹ̀tọ́ rẹ̀ òǹkàlùkù ló lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin ibi tẹ́tọ̀ ẹnìkan ṣe parí sí ibẹ̀ ni ti ẹlòmíì ti bẹ̀rẹ̀ so ó lẹ́tọ̀ọ́ pé ní abẹ́ òfin nígbà tá a bá gbọ́ ọ̀nà tó yẹ ká gbà bá a ṣe ń gbà á lọ yìí tí èsì pa kìí ṣe wàhálà kìí ṣe kan ẹ̀tọ́ la fẹ́ béèrè eléyìí sì ṣe wàhálà á padà rí pé á bá jẹ́ abi tó lágbára tó dáa tó lápẹẹrẹ ni ẹ rí pé lánàá nígbà tí àwọn bàbá wa ń sọ pé ọmọ wa ẹjọ́ ọmọ lò jáàbù ní sùkúù tí wọ́n pe ọkọ fẹ́ dàbí ẹni pé àìgbọ́ra ẹni yé pé wọ́n sì á máa borí ṣé orí búwo ni wọ́n fẹ́ bóun sùkúù ni ṣùgbọ́n nígbà tó yá òǹkàlùkù gbọ́ yé pé òfin yìí sọ pé ẹ máa borí fáwọn tó bá fẹ́ borí. ọmọ ìṣẹ̀lẹ̀ tó bá fẹ́ rìnṣẹ̀ wá ó rìnṣẹ̀. òfin fàyè gbà pé ẹni tó bá fẹ́ ṣe léyìí ṣe ìwọ tó bá fẹ́ ṣe léyìí ṣe òfin ọ̀tá kó ẹnì kankan bó ṣe wulẹ̀ kọ́ ma so òfin ọ̀padà ìjọba náà padà wò pé ọ̀ya kóòtù ti yín náà ni ẹ máa ṣe báyìí tí ó sì jẹ́ fún ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí nìkan sọ. tí wọ́n lè máa irú kóòtù tí wọ́n lè máa pààyàn bẹ́ẹ̀ tó bá yẹ nìkan pààyàn wọ́n lọ pa kò tó ní tẹ́lẹ̀ mi gbọ́ yín o. mo ti kà fún wa náà pé Islamic personal law ní tí òfin sọ ni pé Islamic personal law àwọn èèyàn wọ́n fẹ́ gbé síra wọn ni ṣẹ́rí a ní àwọn òfin kan tó jẹ́ pé ìjìyà ń bẹ fún tíjọba ó fi ìjìyà sí irú àwọn òfin tíjọba ó fi ìjìyà sí yẹ state lọ lágbára ẹ̀ so àwọn tó wá ṣe 1999 constitution láti 1960 ni wọ́n ti pín wọ́n fi penal code sí northern part gbogbo ìlú tó bá jẹ́ pé north ni láti Kwara lọ sókè wọ́n fi penal code sí lẹ́fìn máa rí pé àwọn ìdájọ́ kọ̀ọ̀kan tí wọ́n máa ń yàtọ̀ ọ̀tọ̀ níbi criminal code ni kìí ṣe pé ìdájọ́ tí wọ́n máa ṣe ní sharia court yẹ kìí ṣe pé ìdájọ́ pé wọ́n jọjà láàrin ara wọn ẹgẹ́ tẹ ẹnìkan jọjà ogun blade ni àbọ̀ dání kankan àbọ̀ gbà lójú ni criminal torí pé òfin ti fi state ti fàyẹ so wọn ò gbé ẹ lọ sí magistrate court ni. so kódà òfin constitution yìí ó tún ṣàlàyé fún wa gẹ́gẹ́ bí òfin ẹ̀sìn náà sì ṣe sọ náà ni ẹ rí i pé láwọn ilé ẹjọ́ táwa gan máa ta ti máa hàpíà ta ti máa gbó kálukú lẹ́yìn pé nígbà bá gbé yín lọ sí ilé ẹjọ́ nìsín wọ́n béèrè pé ṣé o fẹ́ kí wọ́n ṣẹjọ́ rẹ bẹ́ẹ̀ a máa pè tá a bá take a plea wọ́n fẹ́ kẹjọ́ fún ọ kó tó di pé registrar court wọ́n ka ẹ̀sùn rẹ fún ọ wọ́n wá béèrè lọ́wọ́ rẹ pé ṣé o fẹ́ ká ṣẹjọ́ rẹ ń bì àbí o fẹ́ ká gbé lọ síbòmí so ẹ̀yin olùgbọ́ mi bó ṣe rí náà nù kìí ṣe pé ẹ tó bá sọ pé wọ́n lọ ṣẹ̀ríà kọlọ ṣẹ̀ríà náà nù kọlọ ṣẹ̀ríà náà nù ẹ tó fẹ́ lọ ṣẹ̀ríà láti ṣègbésí ayé rẹ̀ ò ní yọ lọ síbẹ̀ so òfin lọ́wọ́ sọ pé kí wọ́n make provisions fún wọn kọ́mọ́dà yẹn pé àwa ń ti a nísìn ẹni tó bá ti wá fẹ́ yàwó tó fẹ́ kọ́ ìyàwó rẹ̀ wọn ò lè kọ́ra mọ́ ẹni tó bá yẹ pé wọ́n bá pín ogún wọn láwọn ọjọ́ papọ̀ mọ́ wọn ò lè ṣe mọ́ ẹni tó bá yẹ pé wọ́n bá jọ ṣe mọ̀dọ́rọ́bà wọn jọ dòwò papọ̀ lọ́nà ìsìláàmù
wọ́n á fẹ́ dá sí wọn ò lè dá sí má kódà tẹ mọ́rọ̀ ìmáàmù ẹ̀gẹ́ tẹ mọ́rọ̀ ìmáàmù àjẹmọ́mù ṣẹ̀rí àkọ̀tùlẹ̀ kọ́ máa yanjú ẹ̀ inú fi jẹ́ pé tẹ́ bá gbé lọ sí ẹ̀kọ́ nígbà bá fàáfàáfà náà ẹ rí pé kì í níbi tí máa jábọ̀ sí torí pé ẹni tó níbẹ̀ gangan ní ṣẹ̀rí àkọ̀t àwọn wọn mọ̀ nípa Islamic law àwọn ní ẹmọ ẹni tó yẹ kó jẹ̀mọ́mù sẹ́ńtì ọmọ sábà ń tẹ́ ní àbí bó ṣe rí nù nígbò sì jẹ́ pé òfin náà pilẹ̀ sọ pé kí mùsùlùmí náà wà nílùú so ti yẹ so kò sí nǹkan tí yọ wà á jẹ́ ìnira pẹ̀lú ògo Ọlọ́run nígbà tá a bá ṣe sùúrù tá a sì ń fi ètò àti enlightenment tá à ń fáwọn èèyàn ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe gbé àwa ẹni ìsìn tẹ́ bá tún gbé àwọn mùsùlùmí mi náà wà ó lè jẹ́ àfà ó lè jẹ́ oníkìní kan tó náà tó wá ṣàlàyé pé n tí òfin sọ ni torí táyà mọ́ ń gbọ́ ni pé àtàwọn ti sọ̀rọ̀ pa ṣẹ̀ríà o ẹgbẹ́ orí rẹ̀ so n tá à ń sọ ni pé Islamic personal law àwọn ìdí tá a fi wá sọ lélẹ́yìí olóòtú mo ní a ní irú ẹjọ́ kan báyìí tá à ń ṣe lọ báyìí ní ọ́fíìsì kódà ẹlẹ́hà àti àfáà ni wọ́n ti wà lọ́wọ́ mi nísìnyí yóò ti tó bíi oṣù bíi 4 wọn ò fẹ́ra wọn mọ́ kóòtù wo la fẹ́ gbé lọ ọmọ sì ti wà lọ́dọ̀ ìkànnù wọn ọmọ ti wà lọ́dọ̀ ọkọ ọmọ tó sì wà lọ́dọ̀ ọkọ yẹ kò ju bí ọmọ ọdún 3 àbọ̀ lọ tọkọ ọgbà yàn ibo la fẹ́ gbé lọ ibo la fẹ́ gbé lọ so mo wò pé ibo la gbé lọ tábà ní ká gbé lọ sí customary court ṣé màá parọ́ pé Islamic marriage kọ́ wọ́n ṣe ni òfin sọ pé kí n parọ́ ẹgẹ́sẹ̀ iṣẹ́ tí mo gbà gẹ́gẹ́ bí iṣẹ́ agbẹjọ́rò kò ní parọ́ torí pé lọ́ọ̀yà àìparọ́ òdodo la máa ń sọ òfin ọ̀sọ́ pé kí n parọ́ ẹ dákun sí báyà sọ pé mo tún béèrè pé ẹ dákun ẹlẹ́à irú márèjì wo lẹ ṣe onírúurú ọ̀rọ̀ wo mo ń béèrè lọ́wọ́ òun irú márèjì wo làwọn ṣe ṣé ìmọ̀ irú márèjì táwọn ṣe ni ẹ dákun ilé ẹjọ́ mo máa fẹ́ gbé lọ. ó fi hàn pé fundamental human right gan wọ́n ti ń deny mùsùlùmí báwọn. bẹ́ẹ̀ni torí pé a ní access sí judgement àwa náà sì mọ àwọn panel tá a ní wọn ò pọkọ mí pé wá ń bí o àwọn bàbá fẹ́ bọ́ sọ̀rọ̀ yóò ní kò sí tọkàn torí pé kò ságbára ṣùgbọ́n tí a bá nílé ẹjọ́ ṣé customary court grade ni ó pé èèyàn téèyàn sọ pé òun ọ̀lọ́ wọ́n ti bẹ̀ lágodi wọ́n ti bẹ̀ lọ òun ọ̀lọ́ concept of the court nìyẹn ṣùgbọ́n táwọn náà bá ní ṣẹ̀ríà court tó jẹ́ wípé àwọn tí wọ́n nímọ̀ nípa òfin Islam àwọn ni wọ́n jẹ́ kọ́ di wọ́n jà dájọ́ ń bẹ̀ tí wọ́n bá ti belief bá lọ sáfù àfà pé wọ́n ń pè ọ́ ẹ rí i pé yọ tètè lọ. so kò sí capital punishment bẹ́ẹ̀ sí capital punishment bẹ́ẹ̀. kódà ọ̀rọ̀ capital punishment ń jẹ́ àìmọ̀gbọ̀nsẹ̀ rí àyè ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí torí pọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí gan ọ̀gbọ́yé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ́ ọ̀gbọ́yé níta wọn fi kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọn ń ganu káàkiri olókùn ni wọn ò gbọ́n kankan yé so ẹlòmíì gbà pé ọba ti jáde o tí àwọn àfọ́ oníṣẹ̀rí àti wọn bá la ká tó gé ọwọ́ olè kí ni àwọn májẹ̀mú ẹlòmíì gan mọ̀ wò pé sí Islam ní alọ́jalè ni mo sábà máa ń sọ̀rọ̀ yẹn nínú májẹ̀mú ni pé àkọ́kọ́ ṣé o fi nǹkan rẹ síbi tó sì kí ọ ìṣẹ̀rí àfẹ́ wò ẹlẹ́ẹ̀kejì ni pé tíyàn bá mú nùlù tí wọ́n bá mẹ́nìkan tó jí nǹkan wọn ò gbọ́dọ̀ gé lọ́wọ́ tí ìyàn tó bá mú nùlù so ìṣẹ̀rí àní wọn ò gbọ́dọ̀ gé lọ́wọ́ wọ́n lè ṣe nǹkan míì fún wọn lè ti mọ́lẹ́ kó o ṣe lọ́jà rẹ̀ ṣùgbọ́n kẹ́ ẹ gé ọwọ́ rẹ̀ torí yàn mú nǹkan kan ló ti lọ bẹ̀ ǹjẹ́ make provision fún ẹlẹ́ẹ̀kejì tíyàn bá ní bẹ̀tọ̀ bá jí wọn ègé lọ́wọ́ sẹ́nitọ̀ tó kówó lù kò bá kó kíní kan trillion ṣẹ̀ríà ò ní wọ́n gé lọ́wọ́ ẹ̀dá kò tán sẹ́nitọ̀ wa gábà mélé wọ́n ní wọ́n já lo ṣẹ̀ríà ni torí pé inú owó tẹ́ ẹ ló jí òun náà níbẹ̀ so ẹlòmíì gan tó wá padà gbọ́ ṣẹ̀ríà yìí yóò mọ̀ ká ṣé ṣẹ̀ríà ń gan torí kẹ́kẹ́ sá sọ gé ọwọ́ gọ́wọ́ ó fi hàn pé ní ìsìn ń tẹ̀ ń jẹ́ kó yé wa ó ní pé ẹ̀tọ́ mùsùlùmí ni tá à ń jà fún ẹ̀tọ́ mùsùlùmí ni so àwa ń bẹ ìjọba kún ó jẹ́ ká lò kó má jẹ́ pé constitution yìí gangan ò ní nítumọ̀ káàkàn kọ́ lásán láìsí practical kankan bẹ́ẹ̀ àwọn èèyàn lọ ń ṣe síbí àwọn èèyàn ń ṣe Islamic law nǹkan kan ní university wa. bẹ́ẹ̀ni combined law wọ́n ṣe combined law kódà ní apá àṣàlẹ̀ ń bí gan bẹ́ẹ̀ bá dé lásùn bẹ́ẹ̀ wọ́n ti ń ṣe combined law tẹ̀sí Ọ̀ṣun State University wọ́n ti ń ṣe combined law bẹ́ẹ̀. ok nígbà wọn ṣe nǹkan tí wọn ò ní bò ní wọn ti fẹ́ practice ẹ̀. díẹ̀díẹ̀ náà ni a padà practice ẹ̀ pẹ̀lú Ọlọ́run torí pé irú àwọn yẹn náà ni wọ́n máa jẹ́ adájọ́ nínú ilé ẹjọ́ tí. wọn ò lè rí nǹkan tí wọ́n fẹ́ lò báyìí ní ìsìn wọ́n lọ kàwé gbogbo course àti ṣe yunifásitì là ń practice ẹ̀ ní Nàìjíríà. olóòtú náà là ń sọ. ẹni tó lọ sí music náà wọ́n sà ní wọ́n máa kọrin ẹni tó lọ sí accounting wọ́n wá rí ok ẹni tó lọ sí combine ní ìsìn ńbo ló ti fẹ́ lò. èyí náà là ń sọ pé pẹ̀lú ògo Ọlọ́run
ìjọba náà ń sọ pé àwọn náà ń ṣiṣẹ́ lé lórí ni. kò sí déédéé nù báwọn. yóò padà wà déédéé yóò padà wà torí díẹ̀díẹ̀ náà ni ìgbà tí àwa ń ṣe lọ bí ọdún bíi mélòó sẹ́yìn ní ìsìn àwọn universities tá a ní apá àṣàlẹ̀ bíi àìṣe combined law àìṣe Islamic law pẹ̀lú ẹ̀ ẹni pé ní ìsìn ó ti wà ní LASU mo ló ti wà lọ́sùn state university uni Ìlọrin ara apá òkè ọ̀yà northern part wọn kà kún so ẹ rí i pé díẹ̀ náà ni ìjọba náà ń wò fún wa díẹ̀ ní ìjọ téèyàn bá ṣe kí gakọ ní kọrùn ìjọ téèyàn bá gakọ ní kọrùn so díẹ̀ ẹjá ṣe sùúrù pẹ̀lú ìjọba. so a fẹ́ káwọn ará ilé kí wọ́n bá ní dá sí i so láti pè wọlé 09098889939 091242939 so gbogbo àwa tí ọ̀rọ̀ ìsìláàmù ọ̀kan tá à ń bá ní dá sí i wọ́n lè lọ sẹ́rẹ́ àwọn máa gbórí ní ìkórìíra ìsìláàmù ní ń fa o and ẹ má bínú o káwọn èèyàn tó máa pè wọlé. olóòtú mo fẹ́ ṣàlàyé nǹkan kan torí pé mo wà ní ètò kan tí wọ́n béèrè lọ́wọ́ mi bẹ́ẹ̀ rí pé wọ́n ní Christian Associations of Nigeria wọ́n sọ pé àwọn ò faramọ́ ṣẹ́ẹ̀rí kéèyàn sọ pé èèyàn ò faramọ́ ṣẹ̀ríà àwọn sọ pé àwọn ò faramọ́ ó túmọ̀ sí pé òun ni ó fẹ́ lò ẹ jẹ́ ká gbọ́ yé fàpèjúwe ní ìsìn kẹ́ni kó béèrè lọ́wọ́ mi ní ìsìn wípé márèèjì tí wọ́n ń ṣe ní high court tó yẹ pé ìyàwó kan ọkọ kan tí wọ́n ṣe rẹ́gísírì ìyàwó kan ọkọ kan ní kí wọ́n béèrè lọ́wọ́ mi pé ṣe faramọ́ bẹ́ẹ̀ faramọ́ kí wọ́n sọ pé mi ń faramọ́ kí wọ́n béèrè lọ́wọ́ mọ́sálásí kí mọ́sálásí kan sọ pé òun ò faramọ́ nítọ́sọ ó lóun ò faramọ́ òun fẹ́ fẹ́yàwó méjì òun fẹ́ fẹ́yàwó mẹ́ta òun fẹ́ fẹ́yàwó mẹ́rin kẹ́tìkẹ́tì yóò sọ wípé ẹ mọ́ lò kódà òun ò faramọ́ ti tiẹ̀ pé èmi tèmi ò mi lo ṣẹ̀ríà court mi ní lọ bẹ̀ mi sì lo ṣẹ̀ríà lọ kò sí nǹkan tó burú bẹ̀ ṣùgbọ́n kò sẹ́ni tó lè sọ wípé ẹ̀yin ẹ mọ́ lò ń titi yín níta sọ níta bá sọ pé mùsùlùmí ẹ mọ́ lò ń titi yín. àlegbèrè àwọn ọlọ́lẹ́jọ́ tó yẹ ìyá wa sọ pé ẹja wa mùsùlùmí ò lò ẹ̀yin kọ́lẹ́ sọ ìjọba ni ó fẹ́ fún wa ní ẹ̀tọ́ wa so wọ́n sì fún wa pẹ̀lú. so kọ̀ọ̀kan oníṣẹ̀ṣe kọ̀ọ̀kan Christian kọ́nà kọ̀ọ̀kan ó gbọ́ mùsùlùmí tó mọ̀ pé lọ́mọ tó fi sọ pé ọlọ́mọ tó ń òfin lò ó fi hàn pé ókè. eléyìí ẹ rí i pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jẹ́ mú àpèjúwe mi wà fún yín tẹ́ fi yé yín bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́dẹ tá a máa ń gbà wọ́n gba Christmas wọ́n gba New Year àwa mùsùlùmí àwọn gba àgbàlẹ́yà àgbà kínní kan nígbà tó yá táwọn oúnjẹ sọ pé àwọn fẹ́ gbà tiwọn tí wọ́n padà fún àbí wọ́n fún wọn lọ́jọ́ so bó ṣe rí nu kódà ní ìlú tó lajú tó yẹ pé ẹnìkan ní mùsùlùmí bẹ́ẹ̀ wọ́n fún láàyè tiẹ̀ ìwọ máa lo tiẹ̀ ẹ rí i pé láwọn developed country tó kálukú wa máa ń lọ á ní halal store gan ibi tí wọ́n ti pẹ̀rẹ̀ wọ́n ní halal mùsùlùmí ni wọ́n sì ní fọ́ọ̀sì ẹlòmíì wà so ibi tí ayé wà níbi tó yẹ pé àwọn tó wà ń bẹ gan kì í ṣe pé mùsùlùmí ni wọn kì í ṣe pé òfin tẹ́ gbé kalẹ̀ òfin mùsùlùmí tẹ́ fi ń dájọ́. àwọn tí ẹ jí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìsìláàmù láwọn ìlú yẹn wọn kàn ní ìpè lófin islam èmi àtẹnimí kájọ ń sọ̀rọ̀ lórí kíníjọ ni wọ́n bá ní tí èèyàn bá kú ìjọ mẹ́ta ni ẹ máa ń fún wọn wọ́n pè lọ mo ti gbàgbé ìbò tí wọ́n pè wọ́n ní lamẹ́ríkà ìjọ mẹ́ta náà ní islam sọ pé kéèyàn fi dárò èèyàn so àwọn kan sọ pé ìjọ mẹ́ta ni kò fi dárò rẹ̀ so òní kọ́lọ́nkọ́ kọ́sànù wa so a gba ìbéèrè látọ̀dọ̀ àwọn aráalé gbogbo tá à ń sọ yìí a fẹ́ jẹ́ kó yá pé ẹ̀tọ́ àwa mùsùlùmí ò ní nǹkan tá à ń béèrè fún kì í ṣe jàgídíjàgan ká sì lọ gbọ́ yé ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí mùsùlùmí bá ń béèrè ẹ̀tọ́ tiẹ̀ ní àwọn èèyàn máa ń fẹ́ gbógun tì wá pẹ́ ṣe lè béèrè ẹ̀tọ́ yín lápẹẹrẹ ní ìsìn níjọ́ Sunday tá à ń gbọ́ludé àwọn kan ló ní o àwọn kan ló bìlọ́ǹgì sí kódà wọ́n ní Sátidé tẹ́lẹ̀ kò sí ní ọlọ́dẹ Nàìjíríà president kan ló wà ń bẹ̀ tíyàwó rẹ̀ jẹ́ 7 day kìíní tí táwọn máa ń ṣe ìjọsìn níjọ́ Sátidé bó ṣe fijọ́ ọ̀hún sínú ṣèṣe president Yakubu Gowon nǹkan ní ẹ̀pẹ́ níbàwọn so ní a fi kún ọlùdí ló fi díjọ́ Sátidé so àwọn Christian ní ẹnìjọ́ Sunday àwọn 7 day ní ẹnìjọ́ Saturday àwa mùsùlùmí ǹjẹ́ àwa tá a claim Friday ǹjẹ́ àwa fẹ́ claim ẹ̀ ní ìsìlámù pé ẹ̀kíjọba náà máa fún wa wọ́n kà fún wa ní 1 to 3 odidi ọjọ́ kan ní a declare fún Christian odi ọjọ́ kan ní a declare fáwọn 7 day àwa wọ́n ní between the 1 o'clock to 3 o'clock níjọ́ Friday so tó ti bẹ́ẹ̀ náà àtúnú àwọn lecturer kan tí wọ́n tó fi lecture sàṣíkò gbà náà. àti lecturer kan bá fi ṣe alẹ́tọ̀ láti sọ pé. àmọ́ bá wọn fàǹgbà táwọn wà láǹsúṣà àti ẹ̀mọ́ ní ajáde gan ni. onídìí alẹ́ ajáde kákan sọ pé ẹ̀tọ́ tí a lè lè. àwọ̀ gbígbà táwa gbogbo wà sí lẹ́yìn ọ̀wọ́ rí o 09098889939 091
24. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Alama mi. Alama mi. Ìjọ ọ̀sẹ̀ yìí pé àwọn ẹ̀rọ tí ọjà kẹsàn-án nínú àwọn èdè kan wọ́n sọ wípé ọwọ́ ọjà wọn lóhun ẹ̀wọ̀n gbàṣẹ́rẹ́ àlàyé lọ́yọ̀ yìí o àbíṣẹ́ gbà àwọn ọmọ kẹ́lẹ́ àlọ́sọ̀tọ̀ àti àfẹ́ irú àwọn ènìyàn kí ni ìdájọ́ wọn nínú òfin. Ṣé tí a jẹ́ mùsùlùmí? Ó ti kọ́ sẹ́gbọ́n tí a ń béèrè. Wọ́n láwọn kan ń lọ sí ọjà kẹsàn-án sẹ́mọ̀ pé Ọ̀yọ́ tàn ọ̀rọ̀ ṣẹ̀ríà náà rú jáde láti ibẹ̀ pé wọ́n fẹ́ so pé àwọn kan ẹgbọ́n sí ẹgbà ṣẹ̀ríà láàyè àwọn ọmọ fídíò àwọn èèyàn àgbà nítorí pé àwọn èèyàn gbọ́n tí ń pè ní ṣẹ̀ríà yìí. Àwọn ẹyẹ kan wọ́n rìn káàkiri àwọn kan sọ títí wọn ni so àwọn kọ́ ni wọ́n fa ṣẹ̀ríà òfin àtijọba ni ó fàyè gba ṣẹ̀ríà court so àwọn kan rìn káàkiri so ẹ máa wò wọ́n náà ni. Bọ̀ kí ni ìdájọ́ tó wá sọ pé a nílò òfin tí Nàìjíríà gbé kalẹ̀? Ó ti fẹ́ fi ẹ̀tọ́ ọmọnìyàn tó fi ilẹ̀ yẹ ọ fẹ́ fi sílẹ̀ nìyẹn. No kì í sọ̀rọ̀ ọ̀sẹ̀dí àmọ́ sọ àní tó wà ní constitution Nàìjíríà tí wọ́n sọ pé àwọ̀ òlò ṣé òfin tó ń takọ ẹni tó fi gbé kalẹ̀ tó wà ní constitution wa pé báyìí ni ẹ̀yin aráàlú ṣe gbọ́dọ̀ ṣe táwa ní àwọ̀ òlò. Òfin ògbé o alẹ́tọ̀ àti rìpọ́tù ẹ̀ pé ó ti takò òfin àti ẹ̀tọ́ tó fi ilẹ̀ fún wa so odidi ẹ̀sùn mi. Ó yẹ pé aligbára tí a sọ pé àwọn òlò kìíní yìí náà torí pé tọwa ni ń jà fún so ẹni wọ́n ń go against báyìí pé ká má lo ohun tí ó wà ní òfin. Àwọn lọ ṣàlàyé fún àwọn agbófinró ni. Iná ni àwọn olùfòfin gbé wọn ni mò ń sọ. So a lọ ṣàlàyé fún agbófinró pé àwọn ẹni báyìí o tó fẹ́ jẹ́ tọ́ wa o. Ìjọba yóò sì. 090 98 88 99 39 091 2 mẹ́rin 29 39. So àwọn tàbá ní béèrè tàbá bá fẹ́ náà hello sir ó ti já ní o 090 98 88 99 39 hello ẹ kò ní ẹgbẹ́ rédíò wa alaikum salam tarakatu kí lórúkọ yín bọ́lẹ̀ tí ń pè láti Yemẹtu náà. Alama mi. Ṣé gbogbo àwọn tó ń takò ṣẹ̀ríà òfìsìtà wọn gbọ́rọ̀ ìsìláàmù yìí. Ìsìláàmù ẹ̀sìn tó rọrùn ni. Nígbàtí ìfẹ́ pé ẹ máa para yín ẹ máa kó adarí ẹ̀kọ́ bẹ̀rẹ̀. Ìsìláàmù ṣe gbogbo odòdó tó báyìí. Alákùnrin lọ́wọ́. Jazakumullahu khairan. So 090 98 88 99 39 091. Hello. Hello sir. 090 98 88 99 39 09098. Wa alaikum salam wa barakatuh. Olóyè Ismail ọmọ ẹlẹ́gbẹ́ lórúkọ tèmi. Yes sir. Ibi ìṣẹ̀rí àti wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ nísìn. Ibi àwọn mùsùlùmí ló kù. Wọ́n sọ pé kíláàsì pé kó gbé ẹlẹ́sìn ìsìn àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì, a rí pé mùsùlùmí ní a máa fẹ́ kìrìsìtẹ́nì. Kìrìsìtẹ́nì ní a máa fẹ́ mùsùlùmí. Tẹ́ tó bá dàsìkò ṣẹ̀ríà, arábìnrin rẹ̀ kó fẹ́yàwó ẹ̀ tó yọ̀ǹda fún pé tó bá wù lọ kó máa lọ ṣọ́ọ̀ṣì rẹ̀. Ẹlòmíì ò sì ní ẹlòmíì sọ fún láti tẹ̀tẹ̀ pé ẹ̀sìn tí ń bá ń ṣe lọ́gbà mi ṣe o. Kí ló fẹ́ ṣe bí ṣẹ̀ríà tí nǹkan tí ṣẹ̀ríà bá ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì kí ni a fẹ́ ṣe lọ́gbà méjèèjì báyìí. Náà ẹ̀sìn jazakumullahu khairan. Ẹ má ti jà béèrè mi o ẹ bá ní dá ilé yàn. Wọ́n ní ṣe bí mùsùlùmí ni hello. Okay. Hello. Hello sir. Ẹ̀kún program Adéṣọ̀gbè. Yes sir. Alájí sọ̀rọ̀ lọ́gbọ̀ láti Kútà area. Okay sir. Hello. Náà à ń gbọ́ yín. Náà mà ń gbọ́. Hello à ń gbọ́. Ọlọ́ba sáyẹ́lẹ̀sán o. Aláma mi. Nípa ṣẹ̀ríà court. Ọ̀pọ̀lọpọ̀ tó ń gbọ́ ṣẹ̀ríà court láti látara ìwà àjàmbá tí ń bẹ lọ́wọ́ ẹlòmíì kò jẹ́ kó gbọ́ yìí.
Hello? À ń gbọ́ yín. Torí pé tẹ̀lé akọ̀tẹ̀lẹ̀ sọ èèyàn péréte ló yé ọ̀nà ọjọ́ tí ọ̀rọ̀ rẹ̀ yé gbogbo wa. Àmín. Bẹ́ẹ̀rẹ̀ sí yànnà náà rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ náà ló ti di ọ̀dà sáà. Ọ̀nà jẹ́ kí a pọ̀ yé. Òun fẹ́rẹ̀ jàgídíjà jábẹ́ ti sẹ́yìn. Wọ́n bá bí ẹ̀tọ́ mẹ́ni àjọ ní Nàìjíríà ni. Kálukú ló sì ní ẹ̀tọ́ tí ẹ̀ lábí òfin. Ọ̀pọ̀ ẹ̀sìn ẹ̀rẹ́ jàgídíjà kan ní ìgbà ẹ̀tọ́ ẹ̀. Wọ́n bá tó jẹ́ sí ẹ̀tọ́ wa ọgbọ́n tí wà lọ́wọ́. Àmín. Náà ẹ jẹ́ wọ́n bá ní dáhùn ìbéèrè tí. Ìbéèrè tí àwọn bàbá wa béèrè lórí wípé tí mùsùlùmí lọ́kùnrin tó bá fẹ́ kìrìsìtẹ́nì lóbìnrin. Wọ́n kọ́ ní sáwà mùsùlùmí lọ́rọ̀ ìkàn sí ọ̀kan lẹ́sìn mi àbí ọ̀kan lẹ́sìn mi. Ọ̀kan lẹ́sìn mi. Islamic personal law ẹni tó bá ṣe àfitì ara rẹ̀ sí Islam ní ọkàn. Ẹni tó bá fi àfitì ara rẹ̀ sí Islam ní. Àfitẹ́lẹ́sìn mi bá sọ pé òun náà fẹ́ gbé ẹjọ́ òun wá síbẹ̀ kí wọ́n bóun fojú ẹ̀sìn wò kò sí tó burú. Ẹ má bínú o ní tí wọ́n sọ yìí wọ́n ní kọ̀ọ̀kan ẹ̀sìn míì àfitẹ́lẹ́sìn míì bá gbé wá nínú táwọn tí èyí ṣe mùsùlùmí tí wọ́n fi ń takò nǹkan yìí kò sí bá a ṣe lè dá ṣẹ̀ríà kóòtù sílẹ̀ ní tó dá mi lójú ni pé ṣẹ̀ríà kóòtù ni ó rèrò jù pẹ̀lú irú nǹkan yóò tí ò sọ̀rọ̀ capital punishment ìjọba lónìí yàn torí pé ẹwà Islam ọmọ wà ń bẹ ẹwọ báwọn yẹn ṣe takò Islamic banking nígbà tó dé àwọn tí èsè mùsùlùmí ni wọ́n pọ̀ níbi tí a ń fowó bẹ̀ o torí kálukú ti yáwó eléle tí ó ti fẹ́ rún nǹkan kálukú ẹwà Islam ọmọ jáde tí ó ká sí bí wọ́n ṣe pégun wọn ní bí wọ́n ṣe bọ́kọ àti ìyàwó dájọ́ tí wọ́n ní wọ́n sọ̀rọ̀ téèyàn bá ń gbọ́ bí Islam ṣe make a provision fún nǹkan kọ̀ọ̀kan wallahi Islam ó sì máa wùyàn so àwọn ọ̀tẹ́sìn ọ̀fẹ́ káwọn èèyàn ò rí òdodo bẹ́ẹ̀ so ṣé gbogbo mùsùlùmí náà ló tún wá kàn kẹsẹ gbogbo mùsùlùmí lọ́kàn ẹni tó bá fẹ́ kí wọ́n bò ẹni tó bá fẹ́ kí Islam ọbọ ń dá sí mo ní elect ni ẹni tó bá sọ pé ṣẹ̀ríà kóòtù ló ń fẹ́ lọ torí àwọn fúnlí mùsùlùmí gan tó bẹ̀rẹ̀ mùsùlùmí tó sì lọ rẹ́jísírì lọ fẹ́ yàwó ẹni tó wá lọ tó wá lọ rẹ́jísírì tó lọ fẹ́ yàwó ṣé yóò sọ pé òun fẹ́ gbèrú títúyàwó yẹn wá ṣẹ̀ríà ni kò lè gbé wá ìlú ibi tí wọ́n ti ń lo orú òfin yẹn ni ó gbé lọ. ọ̀ya ìdáǹkejì ìdáǹkejì ni wípé àwọn bàbá béèrè pé ẹni tí mùsùlùmí tó fẹ́ ẹlẹ́sìn míì so bó la ṣe fẹ́ ṣe yẹ ní tí ó ṣẹlẹ̀ ni pé wọ́n wo irú ìgbéyàwó wo ni wọ́n ṣe àwọn wo ló so wọ́n papọ̀ ká wí pé àwọn tó so wọ́n papọ̀ níjọ wọ́n fẹ́ jókòó inú mọ́sálásí wọ́n ti jókòó so òfin tí ó darí wọn náà ní Islamic court yẹ ni ó sára nípa pé bí wọ́n ṣe tú wọn ká so bó ṣe rí nù. So ẹ̀ńtà báyà nù ìbéèrè wọn tí mò ń fẹ́ gbọ́ yìí ni pé ṣé tá a máa ń lo ṣẹ̀ríà yẹn ṣé kò ní máa sọ pé ok ẹ̀yin tẹ̀sí mùsùlùmí àti fẹ́ra yín ẹ lọ túká ṣé ìsìláàmù àláò pé ọkùnrin mùsùlùmí lè fóbìnrin ẹni tí ì ṣe mùsùlùmí ṣùgbọ́n ìsìláàmù kan sọpọ́ lẹ́tọ̀ọ́ ni o kò sọ pé ní ká lọ fẹ́ bígbà tí yẹn fẹ́ di jù express ni o so kálukú ọ̀dọ̀ fẹ́ra wọn kí nẹ́tíwọ̀kì yẹn ó jọra wọn so mùsùlùmí ó fẹ́ mùsùlùmí ẹni tí ì ṣe mùsùlùmí náà fẹ́ ẹni tí ì ṣe mùsùlùmí ìyẹn nínú lẹ́yìn òfin ní sí wàhálà so 09098 88 99 39 091 2 mẹ́rin 29 39. Nọ́mbà tó dé bí. Náà hello. Hello ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ sà. Ẹ jọ̀ọ́ ẹ má bínú Akeem ló ń sọ̀rọ̀ láti ẹlẹ́bù. Ok sà. Tèmi kàn fẹ́ béèrè ni pé ṣé nǹkan tí a nílò lọ́wọ́lọ́wọ́ báyìí ìlú òdà ẹ wo nǹkan tá a tún gbé jáde ìlú òdà ń pariwo pé ká tùlù ṣe ẹ wo nǹkan tá a tún gbé jáde báyìí àwa Yorùbá ṣé ok ìgbà tó pàdé búrà ní nọ́ọ̀tù ṣé ìṣe ṣàríà náà lò ní ibi ṣàríà náà lò adéjà pariwo máwọn ìjọba àwọn sẹ́ńtọ̀ kan tùlù ṣe ọ̀tọ̀ nígbà ń gbé jáde ok ẹ wọ náà tùlù ìtò. àmì o. bá kí n dá wọn lóhùn. ẹ kọ́kọ́ dá wọn lóhùn. so ìgbà wọn pa Deborah lókè ọ̀yà ní tá à ń sọ náà tí a fẹ́ kó yé àwọn bàbá wa ń lé nìyẹn sọ̀rọ̀ yíyún ọ̀rọ̀ penal code ọ̀rọ̀ òfin tó ní ìjìyà nù ni so ṣé n tí a wá nídìí ní Sharia court a ní àwa tá a jẹ́ lọ́ọ̀yà ń sọ fún yín mo má pèjúwe kan wá pé tá a bá fi ọ̀rọ̀ ìsìláàmù tá a bá fi kó nǹkan jọ àjọ fi fẹ́ra wa àjọ fi ṣòwò kò sí kóòtù tá a lè gbé lọ mọ́ by implication tá a bá fẹ́ tu á sọ yí pé àwa tá a bá jẹ́ pé àjọṣepọ̀ wa ìsìláàmù la fi so wa papọ̀ àti tú wa ká kò sí ilé ẹjọ́ tá a fẹ́ lọ
so ìyá yàtọ̀ sí pé. no ẹ mọ̀ kó torí pé Nàìjíríà ọ̀dà ọkọ àtìyàwó ọjà mọ́. so owó jà ojoojúmọ́ wọn jà. wọn ọjà mọ́ ẹ mọ̀ tí wọ́n ti ájà wọn sọ pé wo Nàìjíríà ọ̀dà ẹ mọ̀ wulẹ̀ kẹjọ́ lọ bí kankan mọ́ fọ́ra yín gì so. so abùkátà sí ìyẹn náà lásìkò tó yẹ ká béèrè fún lára tí wọ́n fi fún kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ bá a ṣe ní bùkátà sọ́nà tó dáa táwọn ìjọba sì ń gbìyànjú kọ́lọ̀ ọba àlekẹ́lá kó tún máa bá wa kún wọn lọ sí i tá a ṣe ní bùkátà síná tó dáa tí ń gbìyànjú bẹ́ẹ̀ náà la ṣe ní bùkátà fún àwọn mùsùlùmí káwọn náà lọ́nà tí wọ́n fi máa ṣe ọ̀rọ̀ ara wọn à ń sọ pé personal law ẹ má ó yẹ ká lè differentiate a ti sọ nínú ọ̀rọ̀ yìí pé n tá à ń sọ Islamic personal law ni so ti tó jẹ́ civil matter ni wọ́n fẹ́ máa sọ kìí sọ̀rọ̀ wọ́n pa ẹnìkan wọ́n ṣe ẹnìkan ilé ẹjọ́ pilẹ̀ ti wà fẹ́yùn tó lágbára láti ṣe ní tí ò sí ilé ẹjọ́ fún ni là ń sọ pé ni wọ́n ń béèrè fún pé ó yẹ kí ilé ẹjọ́ náà wà lé lórí so tá à ń béèrè nìyẹn. so ó ti ẹ̀ kó yé ẹni tó bá béèrè àwa mùsùlùmí míì a nídìí kó jẹ́ pé kún ẹsẹ̀ mọ tó wà ṣiṣẹ́ fọ́pọ̀lọpọ̀ kálukú kàn ṣẹ̀sìn kọ̀ gbọ́ yé gan so pẹ̀lú bí wọ́n ti ṣàlàyé wá ní tó wà nínú constitution tá a lò bóyá èlò nǹkan ọ wà nínú tí ń dàlú ìlú pé ẹ ṣe kọ̀ọ̀kan lẹ̀ tẹ́ ẹ practicalize ẹ sọ pé ẹ fún kálukú lẹ́tọ̀ọ́ ẹ̀ inú tí sì máa ń mú rọrùn bá nù lú ni pé ẹ ṣe déédéé ìlú òyìnbó tẹ̀ ń dá ọkọ̀ yìí tí kálukú ń lọ yìí ṣé wọn ò ṣe déédéé ń bẹ̀ ẹ̀tọ́ ọmọnìyàn kankan kọ́ra tó fi dórí ẹranko wọn ò jẹ́tọ̀ rẹ̀ ó dùn so níjọ́ táwọn oníṣẹ̀ṣe ń béèrè ọdún ìṣẹ̀ṣe ṣé ń tọ́ka lọ́rọ̀ wa ní ẹ fi béèrè ọdún mélòó ni ǹjẹ́ jáde ká sọ̀rọ̀ gbà náà mùsùlùmí náà béèrè ẹ̀tọ́ rẹ̀ pé òkè kì í ṣe ọ̀rọ̀ wọn ń górí inú òfin náà ti kà jáde constitution lọ wà constitution Nàìjíríà bóyá ìmọ̀túnmọ̀ constitution ìwé òfin tí a ti ń gbọ́ sà ìwé òfin Nàìjíríà ibẹ̀ lọ wà wọ́n ní wọn ò gbọ́dọ̀ dá sọ̀rọ̀ oní mùsùlùmí méjì fẹ́ra wọn nínú ẹ̀sìn wọn á fẹ́ kọra wọn lẹ̀ àfẹn tó bá ṣe customary marriage àbọ̀ bá ṣe registry àbúrò lẹ́ máa ń pè á so ó ní mùsùlùmí ò ní issue mùsùlùmí tó fẹ́ kún ọ́ bò ń pín gòun nílànà ṣẹ̀ríà pé ẹ̀wò ogún mi ìlànà ṣẹ̀ríà ni kóòtù wo ni wọ́n gbé lọ á pín gún a fẹ́ ṣe bísínẹ́sì fún mùsùlùmí tó wù kẹ́ẹ̀kan fún fírídọ́ọ̀mù rẹ̀ wọ́n ní tọ́kàn kan ẹni tó bá wá ní tọ́kàn kan á wà bí lọ́wọ́ ẹni pé kí lọ́kàn. a sì ní kóòtù tá à ń fi wíìlì sí tó pé probate ni a ní. tí kálukú lọ sọ mí ti wíìlì rẹ bẹ́ẹ̀. so a gbọ́dọ̀ ní ti tó pé ti Islamic. ti Islamic lójú ọ̀fọ̀ wàhálà tí ò ṣe kankan àwọn mùsùlùmí máa ní ìdí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tẹ́sán ẹlòmíì ọwọ́ Deborah wọn pa Deborah ṣé nọ́ọ̀tì la wà ẹ̀ and òfin tó de tí a ń ṣe ọ wà náà lù tí a penal code wọn ti sọ níbẹ̀rẹ̀ sẹ́mi tí a ń pè penal code wọn ti ṣàlàyé rẹ̀ so ẹ jẹ́ ká sún mọ́fin kì í ṣe ẹ̀sìn pé gbogbo ẹ̀ ní jàgídíjàgan so ó yé ìjọba gan pé àlébù ńlá ni ká mọ́ lo nǹkan yìí 090. Wa alaikum salaam wa barakatuh. Okay. Ọ̀pọ̀lọpọ̀ nítorí ẹni tó ń ìlú kùmánù kí ló wá kàn wá pẹ̀lú ilé ànílà ìbúre là ń sọ títí ní lọ́ọ̀yà tó ṣàlàyé látàárọ̀ àti ṣé kí lọ́ọ̀yà wa làṣù sí o ẹ̀mí gbàgbé mà ọba àtọ́ba ìdánilẹ́sẹ̀ ìjọdọ́kùn náà kọ̀ yìí ṣé kẹ́ má padà ẹ̀sìn máa ṣàlàyé lọ lẹ́sẹ̀ bá ti pọ̀ lẹ́yìn òde lọ́sàn tó gbélé. tẹ́sẹ̀ bá ti pọ̀ lẹ́yìn òde yóò ju tó gbélẹ̀ so ara tá a fẹ́ jẹ́ ká gbọ́yé náà dùn àgbọ́yé ẹ̀sìn ni gbogbo ní tẹ́lẹ̀ mi ọmọ gbọ́yé mùsùlùmí gẹ́gẹ́ lọ́tà ṣẹ̀ríà wọ́n mọ̀ fẹ́ gọ́wọ́ sí wọ́n fẹ́ jalè ni kì í ṣe ibi tí ẹ ti ń gọ́wọ́ là ń sọ yìí ẹnìkan kan ò lè dọ́wọ́ gé ẹnìkan kan ò lè pààyàn ẹnìkan kan ò lè ṣe gbá pé kí ní capital punishment ni àní márèèjì afẹ́ fẹ́ra wa afẹ́ túká afẹ́ ṣe bísínẹ́sì afẹ́ píngún so àwọ̀ ń ṣẹlẹ̀ tọ́lọ̀ ń pàṣẹ rẹ̀ náà Al-Qur'ani pé tíjà bá ń ṣe láàrin àwọn ọmọ ìyá yín méjì ẹ ṣàtúnṣe àwọn kóòtù tí wọ́n mọ̀ rí sí jà ń pé ẹ̀yin mùsùlùmí ọ̀nà kí lọ́lọ́run wí kí lànà bí wí tẹ́ bá kàn ń sọ ọ́nù mọ́sálásí tẹ̀ ń jókòó sọ ẹni tó bá gbọ́dọ̀ sí ilẹ̀ ní ó fi pọ́n lọ́ọ́ ló fi pàànà bí ilé ni so ọmọnìyàn sì nídìí nǹkan tí ó ní enforcement pé ok ṣe báyìí ṣé ń tẹ́lómi ọkàn mọ̀gògóró yóò tí ọkàn gbé kinní kalẹ̀ pé ẹ kọ́ra yín àfọwọ́ àdúró wájú rẹ níbẹ̀ tó ti ọkọ̀ mu tí yó tí ọba sì tẹ̀lé wọn ń lọ ẹ̀wọ̀n nu sọ wá dáa bẹ́ẹ̀ kéèyàn á ní sẹ́rù tí ń kànú bí ẹlòmíì náà ni tó bá rẹ́ lómi tó ṣéyàwó pé ẹgbẹ́ ṣéyàwó ní ń kà lọ́rọ̀ rẹ̀ èwo lọ́lọ́run fi hàn wọ́ pé lọ́kàn
torí tí ẹ̀ bá ń ṣe lọ́wọ́ ntọ́kàn lọ́rọ̀ rẹ̀ nu ntọ́kàn lọ́rọ̀ ti kálukú ńlò náà ń ṣeun torí wọn ò sí fáìlì ntọ́kàn hàn tí wọ́n fi mọ̀ pé ntọ́kàn kàn so ọlọ́run yóò tún a ṣe 09098889939 hello wa alaikum salam wa barakatuh naam mọ́mù ló fi sẹ́lẹ̀ ilé olókùn wọn lọ ni ọlọ́run ṣàánú wa àwọn mọ́mù lẹ́ẹ̀kan máa bá ní sọ àwọn ọ̀rẹ́ ṣùgbọ́n àwọn gangan ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́yé ẹlòmíràn wọn sọ pé ilẹ̀ Yorùbá làwọn àṣì ń lu àṣì Saudi ntọ́pọ̀lọpọ̀ mọ̀ sọ ṣẹ́ Saudi la wà ní ìjọ jàbá sì ṣẹlẹ̀ tí wọ́n bá ní òkè àlégbẹ́jọ́ rẹ̀ ń bí o torí pé wọ́n ní mọ́ṣáláṣí lẹ ti ṣọ́ra yín pọ̀ sàtúkẹ́tì kìíní lẹ gbé wáyé kí arúlù wo la wà yìí ọmọ bá ní tá à ń sọ náà nu o ṣé Saudi la wà kì í sọ̀rọ̀ Saudi ní tí wọ́n sọ customary court tó ṣe wà so kọ́lọ̀ ń kọ́ sànù wa so inshallah àti ìyá àti kúrò lórí ọ̀rọ̀ ṣẹ̀ríà a sì ń ṣe awareness tí kálukú òfin máa gbọ́yé kìí ṣe jàgídíjàgan kìí ṣe lọ gé orí pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run orí ẹ̀ láwa ẹ̀kẹ́ láti bí oṣù kan mo ti ń sọ̀rọ̀ pàtàkì ṣẹ̀ríà bọ̀ so tá a ti ń mú oríṣiríṣi bí Islam ṣe ní apẹ́ngún gbogbo àwọn nǹkan tá à ń ka ìkẹjà mọ́ kánú tí àlàsán níjọ́ la sọ̀rọ̀ pé bò láti gé orí so ìjọba ló nìyàn kò kọ̀ọ̀kan ẹnì kankan so inshallah àbámọ́ jọba jẹ. ṣẹ̀ríà yìí òfin Ọlọ́run ni ẹni ẹ̀ṣá làwa tá a bá tẹ̀lé ajẹ́rẹ́ láyé àwòjẹ́ ní kí ọmọ àtúnyẹ̀jú àlámọ̀rí wa àtúnyẹ̀jú àlámọ̀rí wa alhamdulillahi rabbil alamin kì í dún kó pọ̀ sókè lọ bí oge àní rí ìwà lórí ètò wa fún ti alẹ́ yìí àwọn tájọ mẹ́tò wá ṣe tí gbọ̀nyìn adájọ́ wa kọ́lọ̀ ń jẹ́ kí a rí wọn pẹ́ barista Lásìsì amòfin Lásìsì Táíwò Lásìsì àwọn náà ní àlejò wa ní alẹ́ òní bákan náà ọ̀sásù àti wọ́n máa ń kọ́ wa ní jẹ́mẹ́jẹ́mẹ́jẹ ọ̀sásù Suleiman bin Ibrahim Abu Ibrahim ẹ̀sà òkè tábà ní ìbéèrè kàbí kejì tí a fẹ́ bí wọ́n lè pò wọ́n àbí ká text message wọn lórí nọ́mbà yìí 070-1064-39 070-1064-39 ká má gbàgbé wá sí ọlọ́sọ̀ọ̀sẹ̀ eléyìí tó ń lọ ní mọ́sálásí ńlá Ọjà'ba ní gbogbo ọjọ́ Wednesday inshallah Wednesday tó ń bọ̀ yìí ní aago 5 òun náà ni yóò tún máa wáyé kí a gbìyànjú kí a pàdé ńbẹ̀ orúkọ tèmi ò yí padà Ridwanullahi Muhammad Jami aka Májèbájẹ́ oníwàkà sunna ìpàdé tó di ọjọ́ Wednesday tó ń bọ̀ pẹ̀lú yọ̀ǹda t'Ọlọ́run máa salam.